ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ pè mí ní mo fẹ́ àdírẹ́sì báyìí. àwọn ọ̀dọ́ ẹ lọ́ mọ̀ ó wípé aṣàbáàb nisful yawm wa kullu l-mustaqbal. aṣàbáàb nisful yawm wa kullu l-mustaqbal. àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe ń wò wáyé ààbọ̀ ni wálé ní àádọ́dìdì lọ́la. ìtumọ̀ ààbọ̀ rẹ̀ lásìkò tí nàbà ń bẹ lọ́dọ̀ ẹnì kọ́kọ́ ọmọ wa ọkàn wa ń bì kan lóko ń ṣe tiẹ̀. ṣùgbọ́n gbà tó bá dọ̀la táwọn àgbàlagbà yẹn bá ń lọ àwọn ọ̀dọ́ yẹn náà la fẹ́ rìpléṣì wọn. nígbà tá a bá ń rìpléṣì àwọn àgbàlagbà tí wọ́n ń lọ à ń dodidi nìyẹn. àwọn tí wọ́n wà níwájú lónìí wọ́n ti wà lẹ́yìn lánàá kan tó daṣáájú lónìí. bàbá wa ìmáàmù ẹmọye àwọn àyíká tí wọ́n ṣe kí ni máa fún. káwọn náà tó wá déwájú. pírẹsidẹ́ǹtì nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ẹmọye ìgbà tó ti tò kalẹ̀ kó tó di pírẹsidẹ́ǹtì. mo rò pé sábà yìí nìsín gbogbo kò tí wọn náà wá yẹn gẹ́gẹ́ bí ọ̀dọ́ wàá débẹ̀ ọ̀bẹ náà kẹ́mi ẹ̀gùn kó o sì sáré tó o bẹ́ fi lò nígbà tó o bá débẹ̀ lọ́la. ẹ bá gbọ́ nǹkan kan o ẹgbẹ́ lè lágbọ̀ọ́yé o àgbà máa kànyàn lójijì o. ó ti kan bàbá ìmáàmù àgbà l'Ógbomọṣọ. ṣé ó kàn mí ni. ó kan bàbá. ó kàn mí kú. àyà kan wọ́n là. láti bọ̀bọ̀ ìmáàmù sí bàbá ìmáàmù. from bọ̀bọ̀ Imam to bàbá ìmáàmù. àyà kan wọ́n là. àgbà máa kànyàn lójijì. ìbéèrè mi fún wọn tó jẹ́ ọ̀dọ́ tágbà bá dé bó o ṣe wà yìí ṣó o ní tó o fẹ́ fi lo ipò àgbà. ṣó o ní tó o bá ti ní o yìí ṣọ̀dọ́ gidi. o yìí ṣọ̀dọ́ gidi just like bàgbà ṣe kan èmi lójijì báyìí wọ́n kàn ní kí n máa bọ̀ mo sì di Imam. At this age àgbàdé àbí òde. ó dé bàbá. àgbà ti dé àwọn bàbá ìmọ̀mù wa ń fà mí dání pé kí n dúró sáfù àwọn inú àwọn máa fà sẹ́yìn pé n tí ì dàgbà wọn á ní ìbẹ̀rẹ̀ alágbàlagbà ni wọn náà màmá wa fà sẹ́yìn wọn á tì mí wájú wọn máa ti ra mi ẹ̀yìn. mo rò pé ṣé báyìí ní ìsìn ẹ palẹ̀ mọ́ ń dá ẹ bẹ́ẹ̀ fi lo àgbà ẹ̀yin ọ̀dọ́ kí sì là á máa ń palẹ̀ mọ́ tá ẹ bẹ́ẹ̀ fi lo àgbà ìmọ̀ ni o yàtọ̀ ní pálímọ́ọ̀lì دون العلم ما شان يا طالب المال دون العلم ما شان العلم أفضل ما يحويه إنسان العلم أفضل ما يحويه إنسان يا طالب المال دون العلم ما شان يا طالب المال دون العلم ما شان. àgbàlagbà òsì náà ni ó bẹ kọ́mọdé ní ó kú torí kíni. العلم أفضل ما يهوي إنسان. ẹ̀wọ̀n kan ọmọ wọn àgbàlagbà alẹ̀ àdìwọ̀ tó dọ̀dọ̀ at your age ó wá ń wá owó òun wọ́wọ́ débi tí owó lọ gé orí àbúsà ràmọ́ndé gorí àbúsà ràmọ́ndé. العلم أفضل ما يهوي إنسان. ọ̀rọ̀ yẹn ò lórí ọmọ 29 years mà ní big bracket gbogbo yìí náà lẹni tó gé orí ta ló mọ̀ bóyá gé orí bẹ́ẹ̀ lù ẹ̀yìn náà bí ò sí. يا طالب المال دون العلم ما شان. Ramani tó lu bàndírì á ṣe lè rò ó lè gé orí. kódà èèyàn lè rò ó lè ha ewédú débi tí ó wà á orí lọ́rùn èèyàn. يا طالب المال دون العلم ما شان. ẹ̀fọ́ kí lẹ̀ ń wà kí lẹ̀ ń wà ẹ̀bẹ́ kọ́lé àbí bó o bá kọ́ tán kọ́. o bá ra mọ́tò àbí tó o bá rà tán kọ́. mọ́tò tí wọ́n máa bún yàn. Allah. ilé tí wọ́n máa bún yàn. Allah.
يا طالب المال kí ló ń wá. دون العلم ما شانه. Ọlọ́run bá fẹ́ dá ẹ lọ́lá láàrin kádùúgbò kálá wà á dán lọ́lá. Ẹ̀yin ọ̀dọ́ tó ń wá owó dúnàlẹ̀ ẹ̀yìn ó wá fi ìmọ̀ọ́lẹ̀ tó yẹ kó o máa wá kí ló rọ́ọ̀lù ẹ̀ kí ló rọ́ọ̀lù ẹ̀ kí ló fẹ́ fowó ṣe kí ló fẹ́ fi ṣe tó le tó bẹ́ẹ̀ kí ló fẹ́ fowó ṣe tó le tó bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ jẹun jẹnu ẹ lọ bó o bá yóò ń kọ́ ṣó o ní fóúnjẹ ẹ lẹ̀ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. المفضل ما يهوي إنسانه. العلم أفضل ما يهوي إنسانه. ẹni tó bá ní mọ̀ ló ní tó dáa jù. الله. ìmọ̀ ni ìmọ̀ yẹn ló dẹ̀ lè sọ ẹ́ di ẹ máa wo nǹkan school na scam school na scam bẹ́ẹ̀ ni school na scam lára àwọn ọ̀rọ̀ rádaràda tẹ́ẹ̀ni báyé àwọn ọ̀dọ́jọ́ nìyẹn. الله. School is not scam school kì í ṣe scam o lọlé kéwò oyege kì í ṣe scam o kàwé oyege kì í ṣe scam ntò ní tó jẹ́ ìmọ̀ yẹn náà lọ́lọ́run ó fi sọ ẹ́ di dáadáa tó bá dẹ̀ ìwọ ọ̀la. الله. torí bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ẹ jẹ́ á gbàgbé gbogbo ń tà ń wáyé ìmọ̀ ní ká wá dáadáa bàbá wa wá mọ̀ fún àwọn ọ̀dọ́ ẹ wá jẹ́ agbára lọ́lọ́ torí pé inú ìmọ̀ náà olówó wà ibẹ̀ ọlọ́lá wà ọ̀dọ̀ Ọlọ́run làṣeyọrí wà gbogbo àwọn tá a wá káàkiri tá à ń pè nímọ̀ yẹn sábàbí lọ́lọ́run lè lò fún láti débi tá à ń lọ kì í ṣe pé nù nǹkan yẹn níbi tá à ń lọ wà. الله. torí bẹ́ẹ̀ ẹlòmíì náà níbi tó gọ̀ sí. aláìmọye àwọn tó kéwú rẹ̀ tá à ń rí àìmọye àwọn tó kàwé rẹ̀ tá à ń rí tó bá wá rí wọn kọ́. ọ̀dọ̀ Ọlọ́run lọ làwọn àti iṣẹ́ nù tí wọ́n kọ́ yẹn èyí tí wọ́n kọ́ yẹn kí wọ́n lò dáadáa bọ́ bá àlejò ọlá ti fẹ́ ni ọ̀nà ń bọ̀ wá bá wọn jọ kan. òun ló fà á Ànábì wa Muhammad sallallahu صلى الله عليه وسلم. ó ní law annakum ẹ̀yin ọ̀dọ́ law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayru taghdu khimasan wa taruhu bitana. Ànábì ní ẹ̀yin ọ̀dọ́ gbogbo yín tó bá jẹ́ ẹgbẹ́ lè gbára lọ́lọ́run lè gbára lọ́lọ́run tẹ́ ẹ bá lè gbára lọ́lọ́run ọba àdékè ọlá lóhun nìkan ni lóhun nìkan láì divide loyalty láàrin Ọlọ́run àti nǹkan mi torí pọ̀pọ̀lọpọ̀ wa náà a ní divided loyalty àgbà Ọlọ́run lè gbọ́ bùkátà wa àbí tá a bá tún pè lọ́dọ̀ nǹkan mi àwa divide loyalty Ọlọ́run ẹlòmíì mùsùlùmí lòun náà á tún lọ gbomi lórí òkè. Ọlọ́run ó máa tàbẹ́là kí. wọ́n mùsùlùmí tó ń tàbẹ́là. Ayakumullah. ẹ ṣe sẹ̀lẹ̀ ẹ ṣe sẹ́ráfù ẹgbẹ́ ìyá lásàlátù ẹ̀ ń tàbẹ́là ẹ má tàmọ́ jẹ́ ẹ gbọ́. Tawakkal ala Rahmani uqta kila sayatika bil arzaqi min haythu la tadri sayatika bil arzaqi min haythu la tadri. Fakayfa takhafu al-faqra wallahu raziqun. Fakayfa takhafu al-faqra wallahu raziqun. وقد رزق الأطيار والحوت بالبحر. فقد رزق الأطيار والحوت بالبحر. ọlọ́jọ́ dà máa bá wa tí wọ́n kọ́ wa ń kí ẹ wọ́n ló bá ti kọ́ wa ló bá ń kí ìṣàkóso. Tawakkal ala Rahmani uqta kila. ẹ máa wo nǹkan o ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ bá ní làákàyè kí lẹ́ ṣe o. Tawakkal ala Rahmani uqta kila. gbogbo ẹni tẹ́ ẹ bá ní láyé tí ò gbára lọ́lọ́run àwọn àbá sọ pé kò ṣe kí ni o. Onílàákàyè. Sayatika bil arzaqi min haythu la tadri.
làákàyè ni ẹni tó ń ṣàwọ́rò kò ní làákàyè kí n lè tà lọ́jà kò ní làákàyè káyé ọmọ mú mi kò ní làákàyè arọ́bí kò ní làákàyè gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe yẹn pátá tá a fi ń gbára lé ìkànnì lẹ́jọ́ náà àwọn àfáà sọ pé ní tó máa ń ṣe bẹ́ẹ̀ kí ló ń ṣe o. ní làákàyè. wọ́n sọ̀rọ̀. tawakkal ala. arúgbó náà ṣe sùúrù. àti ẹ̀yìn nìkan mi tẹ́ ẹ sí lẹ́yìn ọlọ́run. rọ́mọ́nì òkúta kìlà ọ́. àfáà náà wí bẹ́ẹ̀ nkúntà àkìlà. tó o bá jáde tó ní làákàyè kí ló ṣe o. tawakkul ala Allah ni wàá ṣe wàá gbára lọ́lọ́run. zayati kabil arusaki mina esola tadiri. tó o bá ti gbára lọ́lọ́run ọlọ́run máa mú jẹ̀mú ẹ̀ wá lọ́nà tí wọn náà lérò kó lè ti wá. fakaifa takhaful fakira wallahu rasiqun. ẹ̀tọ́ ẹ̀yin àdọ́ kí ló dé tẹ̀ ń bẹ̀rù òṣì kí ló dé tẹ̀ ń bẹ̀rù òṣì tó dẹ̀ ṣe pé Allah Rabbus samawati wal ard arísìkì yín bẹ lọ́dún ẹ̀ má bẹ̀rù òṣì gbára lọ́lọ́run. fakaifa takhaful fakira wallahu rasiqun. gbára lọ́lọ́run ọba àlekè ọlọ́yẹ ọ̀rọ̀ ọlọ́rọ̀ òun ni rọ́ọ̀sìkì ọlọ́run nìkan lárísìkì wà lọ́dún ẹ̀ òun lówó wà lọ́dún ẹ̀ owó ò sínú àṣejẹ àṣejẹ báwo àṣejẹ orí ajá àṣejẹ orí ẹlẹ́dẹ̀ ọkàn kìnìún tó fi wá bá débi ọkàn afúnṣá. fakaifa takhaful fakira wallahu rasiqun. ọ̀dọ́ náà ló wà. torí bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ẹ̀jẹ̀ agbára lé ọlọ́run ọba àlekè ọlá. pẹ̀lú ògbó ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́run ó jẹ́ aṣoríire. àmín. á ní àlùbáríkà. àmín. gbogbo àwa náà táwa ní èyíṣẹ́ ọ̀dọ́ ọlọ́run kò ṣe dáadáa fáwa náà. àmín. àwa afárajọ ọ̀dọ́ jàgbàlagbà ọlọ́run kò ṣe àdúrà wa náà. àmín àmín. ti bá lọ́dọ̀ ní wọn ní ẹ má bọ̀rọ̀ yín lọ́dọ̀ mọ́ ẹ ti di bàbá o. ti bàbá. ẹ tó àwa ìmọ̀. ọ̀dọ́ ni wá ẹni bọ́ọ̀dì má ti ẹ̀ sọ pé ọ̀dọ́ ti ẹ̀ lé mi ti ẹ̀ sọ́ tẹ̀ yín àti bàbá náà pẹ̀lú àgbọn wọn tó funfun ọ̀dọ́ làwọn náà. ọ̀dọ́ làwọn náà. ọjọ́ dá fún kálukú wa. àmín àmín. pẹ̀lú òkú ọlọ́run jẹ́ aṣoríire. mo ṣàdúrà fún ẹ̀yin tẹ́ ẹ gbé ètò yìí kalẹ̀ ọlọ́run kó bá mi dúró tì í. àmín. ọlọ́run bá mi dúró tì í. àmín. ẹ pọ́n mi lélẹ̀ fi pè mí ọlọ́run kó má ṣe àbá ń pọ́n yín náà lé. àmín. ẹni bá ní bàbá Imam Ogbomọṣọ àwọn ṣòro pé o mi ṣòro pé bébí náà lẹ pé ẹ bá ṣòro sẹ máa pè. àyà kọmọlá. mi ṣòro pé tó bá ti mọ bó ṣe rìn. bẹ́ẹ̀ tó fi dọ́fíìsì. àyà kọmọlá. kí dáadáa wọ́n á kí àbá Lukman. ọmọ mi ni. bẹ́ẹ̀ ọmọ ayé lára ọmọ Imam. Lukman Tọ́láhà tí mò ń jẹ́ lòun náà ń jẹ́ o. bẹ́ẹ̀ni kana. Lukman Tọ́láhà Ayilara. Ayilara ni. ọmọ Ogbomọṣọ. òun gbé ní kílógbó ìdí ọ̀tá lòun gbé ní ń gbé tó Ayilara ni o Lukman Tọ́láhà Ayilara ọmọ mi ti ń gbé ládùúgbò yín bí ẹ bá mójútó òun náà wà ní lọ́dún ìwádìí tafsiri. Inshallah. orí ẹ̀dá bá ti rí pé ẹ̀rí ládùúgbò yìí ẹ wà l'Ógbómọ̀ṣọ́. ìran lè sí ìwọ náà wáyé tafsiri ọlọ́jọ́ dáa fún wa. àmín àmín. ọlọ́jọ́ ní àlùbáríkà. àmín. la hawla. wala subhana rabbika.